my child, ọmọ mi, ọmọ làfíàyé, ọmọ làṣẹ̀yìndé, ọmọ tí wòlédè ní báwo sì láyé mọ́, pàtàkì lọ́mọ bíbí ẹ gbà bẹ́ẹ̀. Tẹ́rídàtúlì màníyà òun làwọn kọ́ta gbọ́dọ̀ gbìn sọ́mọ lẹ́nu. Tẹ́rídàtúlì màníyà yìí wọ́n kó jáde ọ̀rọ̀ ànábì Lukumanu. Lukumanu wọn bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ pé. wọ́n yí náà lẹ́nu Lukumanu nígbà yìí wọ́n wá ẹ̀jú ìyájú lè yá màmá bìbí ìbí láyé ilé ìtẹ̀rẹ̀ta wàjú ìrọ̀lẹ́. Lukumanu ní wíwẹ̀ olùpẹ̀yàn máa ní látúnṣírí kíbi lẹ́yìn. ó lè gbọ́dọ̀ sẹ́gbọ̀ pẹ̀lú ọlọ́wọ́ ọba àbí tọ́mọ ni pé má ṣe bọ́. iná ìṣirí kalẹ̀ fúnmọ̀ yàrá. nítorí ẹ̀kọ́ ṣíṣe òkùnkùn ní àtúnlẹ̀mù àbòsí ni. wọ́n ṣàbòsí pẹ̀lú ọlọ́run ní. tó o bá ṣe bọ́ ọlọ́run wá ṣeré fáwọn òbí rẹ̀ àbí tọ́mọ ni. ọmọ gbọ́dọ̀ ṣeré fún ìyá rẹ̀ ọgbọ́dọ̀ ṣeré fún bàbá rẹ̀. wọ́n á jẹ́ kó tí ó yàtọ̀ nítorí wàhálà mẹ́ta ló ṣe. ẹlẹ́ẹ̀kẹta ni good behaviour, ìwà rere tó jẹ́ òǹlẹ̀ sọ ènìyàn, ìwà tí ó kù wá kù bá dé sàárè, ìwà tí yọni lẹ́gbẹ́ yọni láwùjọ rẹ̀. ẹ̀lọ́ ọ̀gbọ̀nà lójútì náà bá ti lójútì yìí ṣèyàn òun ni Yorùbá fi sí abẹ́ àdìgbò. wọ́n sọ̀lá ẹlẹ́kejì bájẹ́ nǹkan tọwọ́ rẹ̀ bàjẹ́ bọ́ bá sì rí tí ń bàjẹ́ dìde sí ṣe ara dáadáa náà ní sọ̀lá òyìn ó ní àṣúlówò ẹ̀rù bọ́ọ̀bá ní tó sì máa ṣàtúnṣe má jẹ́ nǹkan bàjẹ́ iná àlámà dáadáa nìyẹn wà sídìkù òótọ́ àsídìkù òun lọ́wọ́ àwọn láyé nìsín. ní tẹ̀ta ni ẹ̀wọ̀ náà máa ra tiẹ̀ tìkẹ́tìkẹ́ àgbọ̀tọ́gbọ́n ni àwòtúnwò ní wàásù gidi ni lásìkò yìí àti táwẹ̀ bá lọ. wàásù ọgbọ́n ọ̀rọ̀ sí ti àdúrà látẹnu Fadila Sheikh Sulaiman Farouk oníkejìpá alimiskin bilai ó ti jáde kùlálakùlálá lórí audio CD àti VCD lọ́dọ̀ ní Bass Music igi ńlá makẹta tí ò ní rú wẹ́gbẹ́ láíláí shop 10 kẹ́ńbẹ́rẹ́ ròdò kòkó michael ló ń pin tó ń tà á. ó tún wà káàkiri jákèjádò bí tó ti ń ta ojúlówó audio àti VCD nílẹ̀ yìí àti lókè òkun. tẹlifon 08023128255 tàbí 08051491194 àṣírí ipò ọmọ mi ìwà rere get your own fast masalam. bíkà lẹ́tì alaka máa kà pẹ̀lú orúkọ ọlọ́run ọba rẹ̀ tá a fi dọ́. khalaqal insana min alakin. máa kà pẹ̀lú orúkọ ọlọ́run tá a fi dọ́ orúkọ yìí náà la fi dá gbogbo tí ń jẹ́dá pátápátá. min alakin. la fi dá wọn nínú ẹ̀jẹ̀ orúkọ ọlọ́run ọba ìdọ̀ lórúkọ ọlọ́run kò ní fọ́ọ̀mù. ikra wa rabbukal akram. ikram ó tún dá a padà fún pé ká. wa rabbukal akram. rabbukal akram. ká pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ al-akramu. alladhi. ọlọ́run bọ̀bá lápọ́nlé. alladhi allama bil qalami. ó ní bọ̀lá pálẹ̀ mi ti jáde alladhi allama bil qalami. ìwọ́n kàn fi kálámù gúnlẹ̀ ní ìsìnkọ agbára rẹ̀ ní ọkọ ni. kó o lè pèmù láwù fún ní ìsìnkọ wá sọ fún kálámù yìí pé nǹkan tí mo fẹ́ kọ ni. èrò ni wọ́n ń rò ó sì fi gègé lélẹ̀ ìsìnkọ ọlọ́run ló fi máa yan ló fi máa kálámù ló fi máa gègé lọ́la pọ́lọ̀ fi máa gègé ìwò ò lè ká. allamal insana ma lam ya'lam. ọlọ́run ọba tí ń wí owó lọ́ba tí ń fi máa mọ ọmọnìyàn ntí ọmọ tẹ́lẹ̀ ọlọ́run á fi máa ọ̀rọ̀ ẹ̀kọ́ pàtàkì gbogbo tí wọ́n ń jẹ́ oore tí àléyàn fẹ́ rí láyé ibi ẹ̀kọ́ ni lọ́lọ́ ẹ̀kọ́ gbogbo àwọn tá à ń kúrò láyé lónìí àní kúrò wọn àmẹ́lòmíì lánàá àmọ́ ńgbà tí ó ti palẹ̀ mọ́ ìjẹ́ èèyàn kalẹ̀ ìjọ kan àná tí wọ́n bẹ̀rẹ̀ wẹ́rẹ́ wọ́n bá ka primary school secondary school tí ì dé standard kílẹ̀ máa ń pè é òun ní tàǹjọ́ náà ń bọ̀ ya secondary school dé ó léyìn wọlé school start inú ẹni bá ti ní lọ́wọ́ ńjọ́ náà oníwèé ni ń bọ̀ ya ayé susan dé ó tún léyìn wọlé wà ní first degree bọ́ bàbá adébẹ̀ òun ló ní ìsọ ọba tí ní masters wọ́n èèmà pọ̀ ń sọ̀rọ̀ tọ́ba tó ní masters àbí kó tún máa lé phd rẹ
ẹ̀kọ́ ti débẹ̀ láyé ayé ti lu jára wọn kò sọ́gbọ́n tó fẹ́ dá mọ́ ìmọ̀ yìí là kọ́kọ́ tọ́lọ́wọ́n bá kà kún ìmọ̀ yìí wà lọ́kàn nínú àwọn sàhábà nàbì lọ́gbà àdìsí wa lọ́dà nàbì wa Muhammad ọwọ́ àròyìn mà fún wa kí ni wí. إنه قد أشار ذلك الصحابي الجليل معاذ بن جبل. Mu'adh Jabal òun lọ́gbà àdìsí yìí wá tọ́tọ́kọ̀ àwọn àti bíbí màá ti fálù tó. أنكم الله. تعلموا العلم. Mu'adh Jabal ó ní ẹ wá mímọ̀ ẹ̀kọ́ ìmọ̀ ẹ má kó rẹ̀wẹ̀sì ń pa àmọ̀. فإن تعلمه لله حسنة. ó ní ta'allumahu lillahi hasanatun. kéèyàn kọ́ mà bọ́ bá tiẹ̀ rí mà sí nǹkan kọ́ torí Ọlọ́run torí Ọlọ́run mo fi mà kọ́ èyàn kọ́ mà kó tó wá bèrè kí ni ó fi ṣe wá kalẹ̀ dọ́jọ́ lílò àwọn kan bẹ táyé ò lè pati. akramakumullah. nítorí bá mú ọtọ wá ìmọ̀ wọn pe kíni kan ní ilmul abtaru ìmọ̀ tí ò tó ní jẹ́ bẹ́ẹ̀ tọ́ ọ bá ti bọ́ sí láyìn ìmọ̀ kọ́ ọ dójú ẹ̀ má ti bèrè kí ló fẹ́ fi ṣe tọ́ ọ bá ti fi lè kọ́ má bèrè ẹ̀mí gúngùn. Allah. ayé ò nídìí rẹ kò sí ní abẹ́ fi kún ó nídìí ẹjọ́ kan. Allah. máa má kánà bọ́rọ̀ ṣe lè wórí ayé á nídìí rẹ bí ayé bá ṣe bàjẹ́ lọ títí wọ́n ń pe kíni kan lásìkò fatra bá ànábì ọlọ́run bá lọ ọlọ́run wà ní ti máa ànábì mi wá yọ wá ṣe lásìkò fatra nígbùrọ̀ ànábì kankan àwọn kan ní wọ́n kàn máa ṣe gbàdọ̀ ẹ̀yin náà máa hàtì so. ẹ̀yin náà máa hàtì so bí ayé bá sinmi lọ títí tí wọ́n ní kan ṣe tó bá yá ààrẹ ẹni tó ní kan ṣe tí ò ní ẹ bá wa bọ́ sí gbòòrò ẹ wá àwọn èèyàn gidi wá àwọn tó lè múlé dání àwọn tọrọ yí ẹ bá wa pè wọ́n wá fẹ́ lò wọ́n iṣẹ́ ìmọ̀nìyàn tó bá wà mọ̀tọ́ wa dójú ẹ̀ ó ní kọ́mà náà. fa inna ta'allumahu lillahi hasanatun wa talabahu ibadatun. ó nínú àǹfààní tí màá tún ní nìyẹn kọ́ ọ máa wá mọ̀ yẹn lásìkò tó ń wá yẹn ìrìn àjọsìn kan ni. wa mudarasatahu tasbihun. ká ẹ máa wá kọ́ra yín mà ìwọ olùkọ́ tó dó wájú ọmọ akẹ́kọ̀ọ́ àtọmọ akẹ́kọ̀ọ́ tí ń gbà lọ́dọ̀ rẹ̀ àti ìwọ tó ń kọ́ àfọ̀mọ́kànlẹ̀ ń ṣe èèyàn máa ń gba aládàbẹ̀ ń dì í mọ̀. wal bahthani jihadun. ìmọ̀ wádìí ìmọ̀ kéèyàn máa ṣe báṣù rìsáàsì ní jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ oníwèé báṣù ló ní kéwú ń pè kọ́ máa wádìí wípé báwo lè ṣe rí báwo lè ṣe rí jihadu ìnùnà jihadu kan ni. wa ta'limuhu sadaqatun. ọwọ́ àwa orí tán ọwọ́ fi ń kọ̀yàn bí ẹni gbogbo ẹni tí ń bá ń jẹ́ tíṣà láyé sọ̀dàkàtún sàrà kan ni wọ́n ń ṣe. wa basilahu li alihi kurbatun. kéèyàn máa wá ná kọ́ máa ná mímọ́ kọ́ máa sinmi lọ́sàn-án ọmọ sinmi lóru ìsúnmọ́ láwọn ọba ní. wa huwa li anisu fil wahadati al anisu fil wahada. ó ní màá tóun sọ fún ọ yìí tó ẹnìkan kan ọba sí pẹ̀lú rẹ tó ọba jó ní mímọ́ aladisu fẹlẹ́wàdà òun ó sì máa bọ̀ ọ̀nàjú ìmọ̀ máa bọ̀ sọ̀rọ̀ ọmọ adarẹ̀ ni wọ́n ní àbí nǹkan ṣe nǹkan kan ò ti ṣe ó ti katira kankan kan nu ó di bí ẹ̀mí kan ni rọ̀wá ní àkànnìmọ̀ tó bá ti múwèé lọ́wọ́ ní ìsìn yọ̀ọ̀mọ̀ rẹ̀ ni wọ́n kí ni palẹ̀ ni ọkàn kankan ń bá a sọ̀rọ̀ iṣẹ́ tí màá ń ṣe nìyẹn. wasahiba fil khalwati. ọlọ́run náà lọ́rẹ́ rẹ nígbà tó bá wà nínú alúwà tí ò sẹ́ni kankan pẹ̀lú rẹ ìmọ̀ ni ó sì kejì rẹ ń bẹ̀. wa dalila ala sarrai wa dorai. ó ní mọ̀tá sọ fún ọ yìí ìtọ́ka ní ń jẹ́ nígbà tára bá ní ọ́ ó ní mímọ̀ ní ọ́ àtìgbà tára bá dì ọ́ tí màá bá ti wà pẹ̀lú rẹ kí ìkànnì kò síbi tó lè lọ sí. walwazira indal akhilai. ó ní màyí òun náà ní. alwaziru. alwasiru rẹ mínísítà. indal akhilai indal ahibbai. indal ahibbai lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ìmàyí náà ní. walqarina indal qaranai. ó ní ìmàyí náà ní kọ̀rin olùsúnmọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ibi tó jìnnà sí ọ̀n tó fẹ́ ló ń bẹ̀ ni pé ọ̀nà jìn ibi tó lè dé ìmọ̀ sì gbé ọ débẹ̀ ọ wàá wò pé báwo mo ṣe lẹ́tọ̀ọ́ sáyé yìí ìmọ̀ lọ́sọ̀ọ́ dàbí ọ̀rọ̀ ọmọ kékeré mi àgbàlagbà ọmọ wa bínú pé bí a ti wà lọ́fíìsì wọn á gbé wá sọ̀gálí wa lérí tó ní lọ́wọ́ òní wọ́n máa ju ọlọ́nu ìmọ̀ ní máa jẹ́ wọ́n mọ̀yàn bẹ́ẹ̀ iṣẹ́ ìmọ̀ ni. wàmánà sabilil jannati. ó ní màyí náà òun ní tọ́ka àlìjánà fún ni ní gbé ni pé ọ̀nà àlìjánà ni ọ̀nà náà ni ìmọ̀ ni ó kílẹ̀ méjèèjì fún ọ.
يرفع الله بها أقواما فيجعلهم في الخير قادة هداة يهتدى بهم. wọ́n ní pẹ̀lú ìmọ̀ yìí lọ́lọ́ ti fi gbé àwọn àkànga ẹ̀kọ́ ni wọ́n kọ́ ọmọ àrò pé mérekù ni kì í dẹ̀ ṣe mérekù àmọ́ gbà wọ́n ti kẹ́kọ̀ọ́ lójú àmì ó wà pé báwo lẹ ṣe lẹ́tọ̀ọ́ sáyè yìí ìmọ̀ ló gbé wọn débẹ̀ bí ìmọ̀ ṣe rí nìyẹn bá wá mà tó bá fi mọ̀ ṣiṣẹ́ ọwọ́ á kò lóko ọ̀dà láàyè àmọ́ tí ọba sì máa pẹ̀lú rẹ òkú èèyàn ló sì máa jẹ́ àmọ́ tó bá ní ìmọ̀ ẹni àwùjọ tó bá wà ọkàn rẹ á balẹ̀ wá fírì nínú ẹ̀mí rẹ pé níbi tá a wà lónìí o adẹnu ń bẹ̀ tó jẹ́ pé onímọ̀ inú ẹni téèyàn gbọ́dọ̀ rántí àwọn olùkọ́ni ẹ torí bí òun tí múzọ́ọ̀kì lọ́wọ́ tí èkó ń bẹ ìwọ ti lu ayé mi lọ pẹ̀lú tọ́pẹ́ kò síwájú ẹni tó lè dé tọ́ bá ti ní mà ìmọ̀ ní fúnni lágbára. العلم حياة القلوب من الأمان. ó nítorí pé ìmọ̀ òun ní máa yẹ ẹ̀mí. من الأمان. ẹ̀mí tó ti kú ìmọ̀ wá yè wọ́n òkú èèyàn ìmọ̀ asọ́dà láàyè ọmọ àwò pé báwo la ṣe gbókọ lágbájá tó bá ti júkọ bọ́ bá ṣe díẹ̀ nísìn láàrin ọjọ́ díẹ̀ ọmọ gbọ́ ọmọ yẹn àwọn èèyàn tuntun wọn ní eléyìí mínísítà eléyìí kinní kan eléyìí igbá kan gbogbo ẹni wọ́n fẹ́ yàn wọ́n náà lọ wò ó wọn ò wá láìmọ̀ kan bẹ́ẹ̀ kò sópè nù wọn. gbogbo bọ́tìnì tí wọ́n bá bá tẹ̀ wọ́n tẹ bọ́tìnì ń lérí qualification ni. Allah. tó o bá máa ti ń jẹ́ ìmọ̀ gbogbo bọ́tìnì pé mo mọ̀ yẹn o ẹ bá tẹ bọ́tìnì ẹ bá ń sọ fún lágbájá èmi náà ń wá pósì ìtumọ̀ àkọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ ni pé kí ni qualification rẹ ẹ fún wa ní sí fi ẹ̀. Allah. torí ibi téèyàn bá wà èèyàn máa rásìrì rẹ̀ àìmọye èèyàn tó ti wádùn àwa yìí náà ìpètọ̀ ẹ wọ́n náà yìí mà jọba ẹ bá sọ fún jọba bọ́ bá wà pè wọ́n lábùjá pé dàkún èèyàn mi yìí bá ń sí kí ó ní sí fi rẹ̀ dà. Allah. ẹni wá pè bá ń kọ́ ní ọkàn ló bá ṣe jẹ́ kò sí sí fi kankan sá ló bá ṣe jẹ́ láàrin ara wa ní dàkún torí ọlọ́run sọ pé yóò máa wọ́ ìpè wọ̀ yìí ti fún understand. ìmọ̀. Hayatul qulubi minal aman. Hayatul qulubi minal aman. bí wọn bá bọ bá ma bẹ tọ bá ma bẹ tọ bá jẹ ni ti ń jáde láyé bàbá wa ẹni Ìlọrin ọlọmọsá yẹ bàbá ogun. ṣéèwò pàápù. àwa jọ lọ sọ́dọ̀ Gaddafi ní Libya àwa dé Libya ilẹ̀kùn gbogbo Áfíríkà wà ń bẹ̀ wọ́n. bàbá wa ń wò yí pé ibi tí màá ní agbára dé wọ́n wá wò yí pé ta ni wọ́n fẹ́ fi jẹ rọ̀yí Sudan yìí ẹni wọ́n fẹ́ fi jẹ olórí rọ̀yí sìlìjìrìsà. ó jẹ́ chairman gbogbo. tí ó jẹ́ chairman gbogbo wọn wá ń wò àwọn lọ́balọ́ba wà ń bẹ̀ àwọn jìnkò kò sílùú tí wọ́n bàrà tí wọ́n ti wá láyé bẹ́ẹ̀ tí wọ́n láyé pé bàbá jẹ́ lọ́ọ̀yà adájọ́ ni ó ti ṣàdájọ́ rí yìí má wà nígbà wọn á dé mítìnì wọ́n wá ń dìgbò ìpínlẹ̀ Áfíríkà ta ni wọ́n fẹ́ mú bí wàá gbogbo àwọn tó wá yìí èèyàn làwọn náà láyé wọn ti Sudan wá ti Malaysia wá kò sílùú tí ò wá nígbà wọn bá sẹ̀ ní dìgbò ẹni ọ̀sọ̀rọ̀ ńgbà wo ti àwọn ẹ̀ka wo ti pé a wípé ẹ jẹ́ ká mú ẹ̀mí ọ̀fù lọ́rin kí ni wọ́n wò mọ́ bàbá la ìmọ̀ wọ́n wá fi bàbá jẹ chairman ìyànà tí mo á rí wo bẹ́ẹ̀ ń jọ òun ẹ máa fi bàbá jẹ chairman ẹ̀mí àwọn ń darí ètò lọ bẹ́ẹ̀ tíbi tá a wà dọ́ọ̀lù làrọ̀ bíyà ní ilẹ̀ lárúbáwá ni èmi wá ń bẹ pẹ̀lú bàbá jọ́sẹ̀ Haruna ń bẹ pẹ̀lú bàbá òun ṣe tán lébíà èmi bẹ pẹ̀lú bàbá ń bẹ àwa lọ sí mùtámẹ́rù Gaddafi wá wà ìpìtọ̀ àárín yìí bàbá wò yí pé kí ni màdàmú ara mi sí títí ẹ̀ máa ní ẹ̀ máa tù èbó kí wọ́n máa tù ọ̀kan nu yẹ bá ń bá wọn sọ̀rọ̀. Allah. لأن العلم حياة القلوب من الأمان حياة القلوب من الأمان. ìmọ̀ ní sọ̀yàn òkú àti sọ́dàdà yìí kò sáwùjọ tó ti nílé bòd wá sọ̀rọ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ńbẹ ìmọ̀ ní. ونور الأبصار من الظلم. ó ní ìmọ̀ yẹn gan ni ìmọ̀lẹ̀ títàn mọ́lẹ̀ nurul absar ìmọ̀lẹ̀ ojú mi náà sulami wọ́n ní èèyàn mẹ́ta èyí já wọn aláwọ̀ kọ́ lágbàlagbà àgbàlagbà ò ṣe já torọ́ dáyé sí ọ́ ẹlẹ́ẹ̀kejìlá lánìká
ìwọ òkú òlé òun wá ń sọ yìí pé òun dé Uganda òun rí kinní yìí òun dé Dubai òun dé òun wá ń jà báwo ló ti sí wọ́n dé dẹ̀ ni. ẹlẹ́ẹ̀kẹta lẹni tí ń kàwé ẹni tí ń kàwé ò ṣe já ó ti ka nǹkan tí baba ńlá rẹ̀ ọ̀kà nínú ìwé nǹkan tó ń gun ò lè lò tán tí ó fi kú ó ti kà á kò lè lò tán tó bá ti sọ tó bá ti rí wí báyìí lóòfin tó bá dà wọn lọ́ọ̀yà tó rí wọn pé gan ìwé máa ń fún wọn wọ́n á gbé kéèsì kan wá ní ọdún kan ẹni ní gbé koké lọ́ọ̀yà tí wọ́n wá gbà ó sì mà pé òun gbé ọ wá gba lọ́ọ̀yà máa ń ṣe lọ́ọ̀yà o lọ́ọ̀yà ní jẹ́wọ́ ọ wá jẹ́wọ́ fún lọ́ọ̀yà náà ń lọ ẹ̀wọ̀n nù ọdún kan máa lọ ẹ̀wọ̀n náà ló ń fi wá bọ gbogbo ọgbọ́n tó bá ta sí i ó dẹ́gbọ́n làwọn ta sí rẹ̀ ó ní sẹ́ ẹ̀ tiẹ̀ tra ó dà máa tra ó dà jáde kóòtù a máa fèsì ẹ̀ wọ́n bá dé kóòtù lọ́ọ̀yà rí i pé báwo lè yàn ṣe defend the criminal ọ̀rẹ́ wa ń sọ fún un pé wá ó mọ̀ rẹ̀ kàn lẹ́yìn ọ̀rẹ́ wa pé má jà á lọ ọ̀fẹ́ dójú tira rẹ̀ ó ní jáde bẹ́ẹ̀ wọ́n wá dé kóòtù adájọ́ ti wà wọ́n bá mú jáde lọ́ọ̀yà àtijọba jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní fà ọbọ̀ wọ́n dìgẹ́ báyìí wọ́n wò wọ́n ìwọ̀n wo bo lòun ti lè mú wọn sọ wà pé ntọ́ kọ́ ń ṣiṣẹ́ lórí ẹ̀ nígbà wọn sọ gbọ́dọ̀ tán ó ní ẹ dúró ó ní my lord ó ní ẹ fún un lọ́pọ̀tútù kan ó ní kíni ó ní tẹ́ ẹ sọ pé client ń ṣe yìí ipò gbé kòkè òun ò nígbàgbọ́ nú ẹ̀ nígbàgbọ́ òun ò nígbàgbọ́ ẹ̀kan rẹ̀ wọ́n ní kílẹ̀ ó ní àtúntò bá rẹ́gídẹ́ǹsì wọ́n ní wọ́n bá pọ̀ ọlọ́pàá tó ń gbé mu wá nígbà wọn wá gbé kòkè ó wá ń wò báyìí máa wo sẹ́ẹ̀mà o ìwà ń wò ó ní kòkè ó ní ẹ̀sà adájọ́ sí kòkè ní ayálélé yìí ó ní ẹ̀sà ẹ gbọ́ gbogbo wọn tọ òkárí òun náà tọ òtọ ó ní sẹ́wọ̀n pẹ́ ni ó mú ó jẹ ni ó gbé lọ nítorí bá mú ẹ gbogbo wa pátá. wanuro abisori mina zulami wanuro le abisori mina zulami. nuru imani. nuru le abisori mina zulami. ó ní màyí nuru abisọ́rù a máa fún ojú ní ìmọ̀lẹ̀ níbi òkùnkùn ẹ̀ka tó sunkùn sí lójú yìí mo sì tan ojú ẹ̀ sílẹ̀ pé ọ̀nà tó máa gbà ní iṣẹ́ mọ̀ nìyà. wàkú wátàlẹ́ abidọ́ àní mi náà dán àfi. ó ní ìmọ̀ yìí lèèyàn fi da lágbára tí màá bá wà ọ̀lẹ́ ní ìmọ̀ sì sọ da lágbára lẹ́ẹ̀kan náà tí ò sí wàhálà ń bẹ̀. yẹ̀bìlúkú bíi alẹ́ abidu manazil alẹ́ abirọ́rí wà dàrájà tìlúwòlá. òun náà la tọ́ síwájú lẹ́ẹ̀kan ó ní pẹ̀lú mọ̀nìyàn fi dé bẹ́ẹ̀ ó dé ipò àwọn àbúrár àwọn ẹni rẹ̀ dàrájà tìlúwòlá ipò tó ga tí wọ́n gbọ́n máa wúra rẹ̀ pé kí ló gbé mi dáyé yìí ìmọ̀ ní kí ló wá ṣe ń bí ìmọ̀ ní gbé mi dáyé. àtàfàkùrù fìhì àdúlù bí síyámi. ó nínú láti máa wá nínú àtàfàkùrù fi ìròrí tó rorí rìsáàsì tó ṣe tó fi wá rí nǹkan kan mú jáde tó wá wúlò fáyé ládé ẹni tó gbàwẹ̀ ni wọ́n fọ́. wàmùdárasàtù bìlìkìyàmì yóò tó ń lọ. ó ní kọ́ ọmọ wa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kíláàsì tó o bá kọ́ wọn bẹ́ẹ̀ tó o wá ara èèyàn nábìlà lọ́rùn ma ẹni tí èèyàn nábìlà lọ́rùn ó sì máa fún wọn ládàá rẹ̀. wàbí yútọ̀ ọlọ́hùn wàbí yorùbádùn wàbí yuwahadu wàbí yàtàwáràhùn. èyí tọ́jà kókó ń bẹ̀ mo ti lónìí ọ̀rọ̀ ọ̀mànìyàn pé bí màá bá wà èèyàn yẹ̀yẹ́ èèyàn tó yẹ̀yẹ́ nùjọ ọ yẹ̀yẹ́ níbi kan ó sì dèèyàn ńlá alibarika la mímọ̀ ni bẹ́ẹ̀ bá wá mà yí tán gbogbo ọ̀nà tó bá wá gbà wá mímọ̀ láyé ntọ́lọ̀ ń wá fẹ́ kó o fi máa ṣe lọ́wọ́ gbẹ̀yìn ayé ata kàún. kàlá látùtì wọ́n ní jùdí wọ́n kì í tẹ̀rí. ọlọ́run gbogbo bàtọ̀ wáyé o òun ọ̀kọ́ kan òun nǹkan tó ń fẹ́ kó o ṣe pẹ̀lú mà tó sí pé òsì jùdí wà kẹ́rì bí forí ẹ̀ kalẹ̀ sísúnmọ́ àwọn ọlọ́run àtẹ́tọ̀ bá ní màtàbí ìbádà lọ́lọ́ ni ọlọ́ parí ẹ̀ sí. Allahu Akbar. ìbádà àwọn ọlọ́jọ́ ọlọ́run lógún lọ́wọ́ mú àyà wálé rẹ̀ pé ó ti lù. ma uhiya ilayka minal kitabi wa aqimi ssalah. sọ̀láta. tanha anil fahsha'i
والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. ọlọ́run ní ọtún máa yọ ilé kamilari kitab kanta fún wa nẹ́bí ní wíwùn kátìrà rẹ tọ́ba kà tán akimi sọ̀láta ọlọ́run wá gbẹ́sìn wọlọ́run ní kírun. Inna salata tanha anil fahsha'i wal munkari. fún yàn níbi fàṣáì wal munkari wala zikrullahi akbaru wallahu ya'lamu ma tasna'un. ìmọ̀ àtẹ̀sí ọmọ ìyá ni wọ́n ò lè yára wọn. ká wá mà ká sì fi tọ́lọ́hún bí a bá ti wá mà òun là fà wà àlùfàlàì ó rí pé wọ́n ń sọ náà rẹ̀ lẹ́ẹ̀ka pé báńkà ni ẹni tó kàwé dẹ́kun tó di mánéjà ní báńkì tí ìwé kékeré nù. Allah. tọ́jà tún wá gbọ́wọ́ wírìdí lọ́dọ̀ bàbá wa sẹ́kìlá awàlì tó wá ṣiṣẹ́ wírìdí tóun náà tó wá ń jẹ́ kanu mùkádàmù náà àlífà àwọn tó tún fi wá dájọ́ lẹ̀. Allah. tó fi wá ń ṣe adúrin tó ń ṣe yìí ọ hàn pé ọwọ́ gbogbo rẹ̀ ọ darí ẹ̀ síbi ẹ̀sìn nu. Allah. gbogbo ntẹ̀dẹ̀ bá wá láyé kéèyàn wáyé kò léèwọ̀ nítorí jọ́tà nẹ́bí ròyìn ayé títí ọkàn àwọn sàábà sì kọ́ àwọn sàábì ẹ̀mí wọn yọ ń bẹ́ẹ̀ a Umaru ni bó ṣe lè wo ròyìn ẹ̀ tó òun wá ń tòun o. ó ṣeun. òun wáyé ń tòun ẹyọ kan lòun ọ̀ wá ń bẹ̀ ìbàjẹ́ rẹ̀ nìkan lòun ọ̀ wá. àmọ́ bá ti wá lọ́wọ́ àbọ̀ wá fi sin Ọlọ́run bí a bá ti fi sin Ọlọ́run ìyẹn ní jẹ́ kéèyàn ọ sọ dáadáa gbogbo ntí ọba ti sẹ́sìn bẹ́ẹ̀ èèyàn lè sọ dáadáa gbogbo fíìdì tó ń kálukú bá wà ọ̀ ń kọrin ni o ò ń ṣeré ni o ọ̀ ń kọ́mọlẹ́kọ̀ọ́ ni o ò ń ṣe bísínẹ́sì ni o yọtọ̀ lọ́hùn lẹ̀ nítorí gbogbo ohun tó ń ṣe ń o lè jábọ̀ fọlọ́hùn lórí ẹ̀ tọ́lọ̀ bá ń bí ọ̀pọ̀ ọ̀lọ́ ayé báwo lọ sọ ayé tí wọ́n dá dákun ẹ má bínú bísínẹ́sì mi tí mo ń ṣe yìí náà ni mi ò jẹ́ ń ráyè gbogbo ń tẹ́ ẹ rán mi àbí kọ́ wá ní mo bá ti lọ́tà àgbà tí wọ́n kíláàsì bá ti ń kọ́ àwọn ọmọ èmi ò ráyè mọ́ àbí bí wọ́n bá ti pè wá lóde bí wọ́n bá ti wà ní ṣó kò tẹ́jọ́ àmọ́ tó o bá ti lè yọ tọ́lọ́hún lẹ̀ ń bẹ̀. ìwọ ọlọ́run ò ní tẹ́jọ́ fẹ́ fà mọ́ àmọ́ gbogbo ń tọ́ bá ṣe tó o bá ti yọ tọ́lọ́hún lẹ̀ ó rojọ́ wájú ọlọ́run o ọlọ́run mọ̀ sí wa lẹ́ni tí ó jìnnà sọ́lọ́hún sí wa lẹ́ni tí ó súnmọ́ lọ́hún. sí wa lẹ́ni tí ó súnmọ́ lọ́hún. èyí tí a fa wa Abdulaziz dálẹ̀ yìí. èyí tí a fa Abdulaziz dálẹ̀ yìí. ọlọ́run dákun má jẹ́ ó túká o. ọlọ́run má jẹ́ ó túká. gbogbo àwọn aláwọ̀ dùn ní pátá tí wọ́n jẹ́ lóye. gbogbo àwọn aláwọ̀ dùn ní pátá. ní pé bàbá wa àlífà àgbà. bàbá àlífà àgbà. àwọn wọn darí gbogbo ẹ̀. àwọn ni wọ́n darí gbogbo ẹ̀. ìdí méjì ni. ìdí méjì ni. àkọ́kọ́ ẹ̀mí tún ń lọ bí kábàáyé tí wọ́n ti retí mi. àbá tún lọ bí kábàáyé wọ́n ń retí wọn. ẹ̀kẹ́ pé báyà mo wà ń jòkó náà àwọn ni wọ́n á darí ẹ̀. kódà báwọn bá wà ń jòkó àwọn ni wọ́n darí ẹ̀. nítorí bí wọ́n bá ti wà bá wa Sheikh Muhammad Lawal lọ́wọ́ ń bẹ̀. bí wọ́n ti wà bá Sheikh Muhammad Lawal lọ́wọ́ ń bẹ̀. àti fúnfún yẹn láwọ̀ dùn ni. àti fúnfún yẹn láwọ̀ dùn ni. àti tọ̀báàni ni àwọn náà wọ́n tọ̀báàni ni àwọn ni wọ́n fún wọn gbogbo ẹ̀. àdúrà lèmi ó ṣe. àdúrà làwọn àbá wó ṣe. kí n tó máa lọ. ká tó máa lọ. gbogbo àwọn olóyè pátápátá. gbogbo àwọn olóyè. Ajá Abdulaziz. Ajá Abdulaziz. sẹ́sẹ̀ wọn pé. wọ́n ní sẹ́sẹ̀ wọn pé. ẹsẹ̀ gba àwọn olóyè pé síbí. wọ́n ní sẹ́sẹ̀ wọn pé síbí. sẹ́sẹ̀ wọn bá ti pé. tí ẹsẹ̀ wọn bá ti pé. tí ẹsẹ̀ wọn bá ti pé tó ń kálukú wọn bá wà ń bì. Alhaji Abdulyakin Bakari. sọ gbogbo wọn pátápátá. gbogbo wọn pátá. àtàwátà bá wọn wá náà. àtàwátà bá wọn wá náà. wọn a máa dàníyàn. kí wọ́n máa dàníyàn. pẹ̀lú gbólóhùn tá a máa wí. pẹ̀lú gbólóhùn tá a máa wí. ọlọ́run wọlá gbogbo wọn. ọlọ́run wọlé gbogbo wọn. gbogbo àwọn tó náwó pátá. gbogbo àwọn tó náwó pátá. ọlọ́run alájì wa tó fún wa ní ilẹ̀. alájì wa tó fún wa nílẹ̀. kò wọ́pọ̀ alájì wa Babatunde Mutar kò wọ́pọ̀ nínú àwọn tí àdínì máa ń gbé nú. kò wọ́pọ̀ nínú àwọn tí àdínì máa ń gbé nú. ẹlòmí ò lè filẹ̀ plọ́ọ̀tì kan báyẹn ṣe ká tó pé mẹ́rin. ẹlòmí ò lè filẹ̀ plọ́ọ̀tì kan báyẹn ṣe ká tó pé mẹ́rin. nínú àwọn tá a fẹ́ nú ẹ̀sìn nù. nínú àwọn tá a fẹ́ nú ẹ̀sìn nù ni. bàbá wa ní Mabel. bàbá ní Mabel. 200,000 tó ń fún wa gán ti tó. 200,000 tó ń fún wa ti tó. ká tó wáyé pé odidi tírélà símẹ́ǹtì kan. ká tó wáyé sọ pé odidi tírélà. tó máa bàbá wa àlífà náà. táwọn bàbá wa àlífà náà. wọ́n tún máa fẹ́ mílíọ̀nù wá. wọ́n tún máa fẹ́ mílíọ̀nù wá. aláàjì wa náà tún sọ̀pọ́ọ̀tì wọn. àbá náà tún sọ̀pọ́ọ̀tì wọn.
àti gbogbo àwọn tí wọ́n aláàjì náwó wọn bẹ́ẹ̀. sani àti gbogbo àwọn tí wọ́n náwó bẹ́ẹ̀. àdéhùn ọlọ́run ni o. àdéhùn ọlọ́run ni. tọ́sọ fún ànábì. tọ́sọ fún ànábì. ohun tó bá ti gbowó lọ́wọ́ wọn. tọ́ bá ti gbowó lọ́wọ́ wọn. ṣàdúrà fún wọn. ṣàdúrà fún wọn. ọ gbọ́dọ̀ gbowó kọ mọ́ ṣàdúrà. ọ gbọ́dọ̀ gbowó kọ mọ́ ṣàdúrà fún wọn. àdúrà náà làwọn afẹ́ ṣe yìí. àdúrà náà làwọn bàbá fẹ́ ṣe yìí. ọlọ́run mọ́sá wọlé agbá bàbá dáadáa. ọlọ́run wọlé ọgbọ́n bàbá dáadáa. níwájú ọlọ́run. níwájú ọlọ́run. ọlọ́run kọ́ gbàdúrà. ọlọ́run gbàdúrà. èyí ọlọ́run dálẹ̀ fájì àṣìṣì. èyí ọlọ́run dálẹ̀ fájì àṣìṣì. ọlọ́run má jẹ́ ó túká. ọlọ́run má jẹ́ ó túká. ibi ọ̀dà jalè fẹ́ni kọ̀ọ̀kan wa. ibi ọwọ́ adé ọjà alẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. má jẹ́ ó túká. má jẹ́ ó túká ọlọ́run. orí ẹsẹ̀ wa jì wá. orí ẹsẹ̀ wa jì wá. yọ́nú sí wa. yọ́nú sí wa ọlọ́run. àdáwọlé wa jọ yọrí sí rere. àdáwọlé ọlọ́run jọ yọrí sí dáadáa. àdáwọlé wa jọ yọrí sí rere. àdáwọlé ọlọ́run jọ yọrí sí dáadáa. bí bùkátà wa ti pàdé bá a bí a bí rẹ̀. bùkátà ti pàdé bá a bí ibi tí ẹ̀. alọ́tọ̀ọ̀tọ̀ bá a bí a rẹ̀. ọ̀tọ̀ bá a bí ẹ̀. ẹni jẹ gbèsè ọlọ́run bá a gbogbo ẹni sán. tẹ̀ kùtẹ́ lọ́nba ṣe. ẹni tí ọjọ́ ọlọ́run má jẹ́ kó jẹ o. ìjọ ọlọ́run má jẹ́ ọjẹ́. ọlá Sheikh Ibrahim. ọlá ṣe Ibrahim. ọlá àwọn àfa. ọlá àwọn àfà. gbogbo àwọn tó wá ń tọ́yẹ pé fíìdì tí wọ́n mú láyé. gbogbo àwọn tó jásí pé fíìdì tiwọn ni tí wọ́n mú láyé. òun ni kí wọ́n máa ṣeré. òun ni kí wọ́n máa ṣeré. ajiwa ní kẹpẹlà. àti àní kapẹ́là. àti gbogbo àwọn tí wọ́n wà ń bí bẹ́ẹ̀. àti gbogbo àti wọ́n wà ń bẹ́ẹ̀. ọlọ́run abẹ́. ọlọ́run abẹ́. ẹ̀bẹ̀ lọ́rọ̀ ọlọ́run gbà. ẹ̀bẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run gbà. mọ̀ ń ṣàkíyèsí kan nọ̀rọ̀ wọn. àkíyèsí kan náà rọ wọn. ikú ọ̀wọ̀wọ̀ ti fẹ́ máa pọ̀. kó ọwọ́ wọ́n ti fẹ́ máa pọ̀. ọlọ́run mọ́sá dá dó láàrin yín. ọlọ́run dá dó láàrin yín. ọlọ́run dá dó láàrin yín. ọlọ́run dá dó láàrin yín. kò sẹ́ni tí ò wúlò láyé. kọ́sẹ́ni tí ò wúlò láyé. àwọn kákìtì ń bẹ láyé tí wọ́n di àwọn éríà kan mú tọ́já sí pé ìwúlò wọn gan àbá tó ṣe wáàsí káwọn èèyàn tó gbọ́ wáàsí wọ́n gbọ́ wáàsí nígbà ọgọ́rùn-ún tó gbọ́ wáàsí ẹyọ kan. Allah. kí wọ́n tó wá wo késẹ́ẹ̀tì àfọ̀n wáàsí wọ́n wo késẹ́ẹ̀tì ẹni tí ń ṣeré ń gbọ́ ọgọ́rùn-ún Allah. kí wọ́n tó gbọ́ wáàsí ẹyọ kan. so àwọn tí wọ́n bá di àwọn éríà yẹn mú. àwọn tó bá di eré àwọn mú. àfi káwọn náà fi bẹ̀rù ọlọ́run ṣe. àfi kí wọ́n fi bẹ̀rù ọlọ́run ṣe. àfi kéèyàn ó sì bẹ̀rù ọlọ́run fún wọn kó ṣàánú wọn. kéèyàn bẹ̀rù ọlọ́run fún ọkọ̀ ṣàánú wọn. pàápàá jùlọ tí yẹn bọ́ wá wò ó. báwo. àtàwọn tí ń kọrin. àtàwọn tí ń kọrin. àtàwọn tí ń ṣeré. àtàwọn tí ń ṣeré. mùsùlùmí lọ́pọ̀ jù nù wọn. mùsùlùmí lọ́pọ̀ jù nù wọn. ọlọ́run mọ́sá dákọ̀ ọwọ́dún láàrin. ọlọ́run dá ikú ọ̀wọ́ dúró láàrin. májọ kàn wá náà o. mọ́jọ́ kàn wá náà. ọlá nẹ́bí Muhammad. ọlọ́run níbi ọmọ àmà. kọ́ máa fi sọ ẹ̀ sọ yìí. kọ́ máa fi sí ẹ̀sọ́ yìí. kọ́ máa dàbò ẹ̀ bò. kọ́ máa dàbò rẹ̀ bò yìí. iṣẹ́ ayé lẹ̀ ń ṣe. iṣẹ́ ayé lẹ̀ ń ṣe. orogún òwò ó sì máa pọ̀. orogún wa máa pọ̀. ọ̀bọ̀lọ́ mọ́sá máa dóòlà yín bẹ́ẹ̀. ọlọ́mọdé làyín bẹ́ẹ̀. kó dóòlà ẹnìkọ̀ọ̀kan àwa náà o. kó lẹ́nu kọ̀ọ̀kan wa náà. aminu amin aminu amin. rọ́dì Allahu ta'ala anhuma. وجزاهم منه عنا حسنا رضي الله تعالى وجزاهم منه عنا حسنا قدوة الصديق سلطان سامما بكنوز قد سافي سنينا ولعلوري أبو صديق كذا والدي فاروق ما فينا بنا والدي فاروق ما فينا بنا أترقى الذي يونكني من حلول العلم وإرشاد لنا وأدبا ترك الخير لنا ẹjọ́ tó wọ́n lọ́wọ́ lábẹ́ pé kìíní ẹ̀ ti wọ̀ yẹn ábí aṣọ òkú ọmọ wọlé bẹ́ẹ̀ tọ́lá àfẹ́ dá bàbá dúró rárá ábí àwọn ọmọ wọlé bẹ́ẹ̀. kékeré jádùnà ọmọ àrògbò ìmàmù lèwéèdè mẹ́rin lórí ìpínlẹ̀ olólè àṣírárìnà máríjàlè bẹ̀rẹ̀wò àwòbàdàn. Siruna,
Máríjàlè bẹ̀rẹ̀wò àwòbàdàn.
سياسة بعده وعلى أحمد سلم ربنا وعلى أحمد سلم ربنا رضي الله تعالى عنهم وجزاه منه أنا حسنا محمد رسول الله